coronation planning committee àwọn tó pe currency yẹn. ọkùnrin ní ìtẹ̀ títí wọ́n rí gèlè wé sórí. Òtí obìnrin ní ìtẹ̀ títí wọ́n rí fìlà dé òfin. Adéwọ̀lú ti ní bàbá wọ́n ní ìtẹ̀ kiri. Adéwọ̀lú ti ní bàbá wọ́n ní ìtẹ̀ kiri. Adéwọ̀lú ti ní bàbá wọ́n ní ìtẹ̀ kiri. Ọkùnrin ní ìtẹ̀ títí wọ́n rí gèlè wé sórí. Obìnrin ní ìtẹ̀ títí wọ́n rí fìlà dé òfin. Ladoja ti ní bàbá wọ́n ní ìtẹ̀ kiri. Mọ́gàjí Ọlásùnkànmí Joseph Pepe. Yàlè yóò ga abẹni ojoro nígbàdé ògbóná ó tún dábọ́dábọ́ ní ọjà ọláyínká mọ́ lára fọlá omi ìkẹ́ ọlọ́run bẹ̀rẹ̀ yẹn ẹ̀wò kò ṣe é mú ọkọ̀ ọba. Ebi obìnrin alárùn Ladoja lórí eré tọ́lọ́hún ọba ṣe é fún ẹ o. Báyìí tó ń bínú aláwọ̀ alọ́mọ́tàlá olómi tọ̀hún láyé o. Èmi ò bínú ọlọ́run. Adéwọ̀lú báyìí tó ń bínú ọlọ́run. Alọ́mọ́tàlá olómi tọ̀hún láyé o. Èmi ò bínú ọlọ́run. Ó ṣe currency. Wọ́n ṣe recognize all. Orin dáadáa bá mi. Engineer rẹ̀ mi. Wọ́n ti wọlé ẹ̀rọ ọmọ tara mi. Bàbá wo lè ọmọ tara mi bá mi. Chief Niyi Akintola SAN, you're most welcome. Learned sir. Wọ́n owó pé kí abẹ́rẹ́ wọ́n ò jẹ́ yìí o. Àkọ́bẹ́ kì í máa sọ ọ́. Gbogbo ọlọ́gbọ̀n rẹ̀ ṣe ẹ̀kú wù kálẹ̀ gbogbo alága pátápátá. Ẹ̀yin state honorable. Adébẹ́sẹ̀ mi mo kí látọ̀rí ọ̀rọ̀ mo sì dá mọ́tò fún dé. Vice Chancellor University of Ibadan, Professor Adewolu, we appreciate you. Thank you for joining. Ẹni máa bá yẹ dọ̀rọ̀ yìí o, a ní sẹ́ǹsì tó lórí pé. Ọ̀rọ̀ yìí o, ọ̀rọ̀ yìí o, ẹni máa bá yẹ dọ̀rọ̀ yìí o. Ẹgbẹ́ ọjọ́pọ̀ nípínlẹ̀ ọ̀hún wà lọ́pínlẹ̀ Ọ̀yọ́ lábẹ́ àkóso tọ́mì wọ́n kóra wọn sòdí wọ́n wà fún ẹ̀ńdógún gidigba wọ́n sì ṣe bí ọmọ ọkọ. Wọ́n tẹ́lẹ̀ ní ìbọn tó máa kí i. Lábẹ́rẹ́ ọmọlẹ́wà àjáde ní ìtọ́ni ìmọ̀lẹ́wà nìkan ẹgbẹ́ òní ìmọ̀ tó ti bá lọ. Ẹ̀wọ̀n tó ń lọ tó gbé nílẹ̀ yìí o, ìbò ló máa já sí. Ìgbà mi ò ṣe é ní mo tún kí. Rẹ́tà Kọ́nẹ́ Muhammad Sambo Dazuke. Pípọ̀, gbọ́dọ̀ tó ní sí Aláàjì Abasi. Àtúntàní, bẹ́ẹ̀ni mo yí ìgbẹ́dọ̀ ẹ̀gbọ́n mi tẹ̀lé ògbẹ́ni. Ẹ̀mí ò ṣe é ní mo tún tẹ́ bí. Rẹ́tà Kọ́nẹ́ Muhammad Sambo Dazuke, former NSA. You are welcome, sir. Àdálẹ́rù ọ̀dàjì. Ẹ máa mú rántí ọ̀gá mi. Adébọ́lá kí inú ìgbé òṣè. Àwọn tó dorí ìjàyà. Àwọn láyé dá mi ẹ̀kọ́. Rear Admiral Adetoye Sode, former military administrator Oyo State. Wọ́n wà bí wọ́n ti dé o, àti ìyẹn káàbọ̀. Ọ̀bàjẹ́ ń bẹ̀ wà ń bẹ̀ lé ìdàgbò iná. Adébọ́lá kí inú ìgbé. Olóyè Adéníyì Akíntọ́lá, CON, SAN, Fásitọ̀run bá Mòfin ilẹ̀ Ìbàdàn. Ọ̀pọ̀ lọ́wọ́ ní ọmọ aláwọ̀ dé. Àti aṣíwájú Ìdó local government. Ẹ̀gbọ́n mi wà bí òun kí yín o. Ìdáláwọ̀ dé máa wà yìí. Ìyẹn nínú ọmọ òmìnirí. Àwọn kò dé ìjà ilẹ̀ Òdèmọ́lá. Àti Wàsíù, ọmọ láti Wàsíù. Gbogbo tó ń lọ níbí, ó bá lọ sórí íńtánẹ́ẹ̀tì. Wàrí Wàsíù
láti bọ́ sí ọmọ wa lápò Ìbàdàn. Ọwọ́ ògbòkun àdìmúlà ilẹ̀ Ìjẹ̀ṣà. Ọba Clement. Adésùyì Pásítọ̀. Ajímọ̀kọ̀jọ́. Òṣè kábíyèsí o. Ọlọ́mọba. Wọ́n fẹ́ ṣàdúrà for everybody. Ẹyọ fótó kan. Àwọn oníyó. Ọmọ olóko tí ó sọ ọ́ dèèyàn láyé ọlọ́run ní pamọ́ lọ. Láyé ká mi àgbò níyó. Ẹni máa bá wa dọ̀rọ̀ yìí o. A ní sẹ́ǹsì tó mú ojú pé. Ọ̀rọ̀ yìí o. Ọ̀rọ̀ yìí o. Ẹni máa bá mi dọ̀rọ̀ yìí o. A ní sẹ́ǹsì tó mú ojú pé. Ó fọwọ́ sàdún sí ìdájú. Gbogbo bó ṣe ń ṣe làárọ̀ wọ̀nyí. Adébọ̀ tún ní ọmọ Sànúsí. Ọkọ lọmọ gbogbo Nàìjíríà ń dọ́sùn Sànúsí. Ọmọdọ́mọ Òdúrà. Adébọ̀ tún ní ọmọ Sànúsí o. Gbogbo mágàjì ní kí ẹkú ìnáwó tí ilé gbogbo. Ìkọ̀túnlọ́sì. Adébọ̀ tún ní ọmọ Sànúsí. Mágàjì ilé lọ́dọ̀. Mágàjì Abọ́lágadé. Ikú ni gbẹ́mí ní sàré, ẹ̀sùn ni gbẹ́mí láti jọ́nà o. Ìwọ náà mú mi ìgbé, Adébọ̀tún ni ọmọ Sànúsí. Èmi kọ́ náà sọ ẹ̀dọ̀ fún sàré. Kábíyèsí Ẹ̀dá òkú àbẹ̀rẹ̀. Ó pẹ̀lú ilẹ̀ Ìjẹ̀rùland. Prince Peter sókè fún. Kábíyèsí ọba Sunday Ọ̀nàdàpọ̀ Oyèdìran lágbàgbé ọ̀sẹ̀ kò ní tẹ̀. Kábíyèsí mo kí yín dáadáa. Ọlọ́dọ̀ yẹ ọmọ tó yẹ kí n máa kí. Prince Peter sókè fún. Wọ́n sojú Emma Sanusi Lamido. Emma ti. Èyí aláké funfun nẹ́nẹ́. Kábíyèsí please hold on. Èyí àdúrà funfun nẹ́nẹ́. I'm glad to announce the arrival of the Deputy Governor of your state. For those who may not know, he's the immediate past acting governor of your state. His Excellency Barrister Abdulrahim Ọmọ tí Ìbàdàn. Sọ́jọ́ ọmọdé tún ní. Bàbá kékeré yìí. Kọ́lọ́wọlé bá rí inú àpògùn àpògùn ní Ìbàdàn. Mo kí ìdó. Baálẹ̀ Mọ́kọ́lá olóyè Mufu Abódẹ orí ibi ẹjọ́ gbèsè ẹ káàbọ̀. Bàbá Albert kábíyèsí akérèdọ́ ọmọdéwà kiri tẹmọwulẹ̀ mọ́ra ẹ̀ẹ́dẹ́gbọ̀ sí ilẹ̀ Ìbàdàn. Ìbàdàn ló fún lójú ọmọ alábàjá máa ń dàbí lọ́rùn. Lóògbé rẹ̀ ló fún lójú ọmọ ọlọ́dẹjọ́ máa ń dàbí lọ́rùn. Lóògbé rẹ̀ ló fún lójú ọmọ alábàjá máa ń dàbí lọ́rùn. Lóògbé rẹ̀ ọlọ́dẹjọ́ ń dàbí lọ́rùn. Ọlọ́pàá ẹbí bá ló ń wo bá ẹ ṣe ẹyẹ àṣàṣàṣà lójú ló bá ṣá lójú àwa ò sí níbẹ̀ ìwà ẹ̀mí ọ̀dà. Ẹbí bá ló ń wo bá ẹ ṣe ẹyẹ àṣàṣàṣà ọmọlábà ló bá ṣá lójú àwa ò sí níbẹ̀ ìwà ẹ̀mí ọ̀dà. Olórí wáyé olórí ìwà ìwọ làwa òjìlé ọ̀làgàdé ìwọ lè ní gbẹ̀yìntì. Jọ̀wọ́ lé kò má má dà wá o ọmọ alábàjá àbí kò lọ bá ẹyẹ. Thank you. A ò gbọ́dọ̀. Afẹ́fẹ́ náà ò ní kò ní lára gbogbo wa pátápátá. Ó sọ̀sọ̀ ní ọmọ Ọlátúnjí ó sọ̀sọ̀ ní ọmọ Ọlátúnjí. Aláṣẹ Ọlá group of company ọkọ̀ fún mi méjì mi dàbí bí Ọlátúnjí bí ipò kí ẹ sọ́jí. Ìgbò onígbò ìgbò
kábíyèsí ó fẹ́. Ìṣúra Majesty Ọba Sunday Oyètúndé Adépọ̀jù onírú ọ̀pọ̀tù mo kí yín wẹ káàbọ̀ bàbá. Ìṣúra Majesty Ọba Adé Ató Fisẹ́ Ogun náà wá aṣojú wọn. Aṣojú Kọ́láwọlé Akin Yẹlé Sẹ́ríkì Àgbàkin Ẹ̀gbálà Ẹ̀gbádúndé Ìbàdàn Ẹ̀gbádé Ìbàdàn Ọ̀ṣúndé Ìbàdàn. ọmọ pé ọmọ balẹ̀ àṣẹ o àṣẹ o àṣẹ kò lè bá àdìgbà kò lè bá àdàpọ̀ ní ọmọ aládé lórí dání mẹ́rin tó sọ́bàjẹ́ ẹgbẹ́ tuntun àfihàn aláàfin ìtọ́rọ. Ó ṣe Táyé Currency òní dààmú Aláàfin Ọ̀yọ́ ti wọlé o Ọba Ọ̀wọ́ Adé òkúkọ̀ ọ̀gá kúrúkúrú bàbá yẹkẹ́yẹ ọ̀lẹ́yìn ẹ̀kọ́ bàbá àgbàlagbà jẹ̀gbẹ̀nẹ̀dẹ́ àti àkún ẹ̀rù jẹ̀jẹ̀ gbogbo lẹ̀kílẹ̀ Ọba Ọ̀yọ́ ṣẹ̀kẹ̀rẹ̀ ńpẹ́dẹ́ ọmọ Àtìbà òmùkọ̀ wálé atọ́nà bàbá wa tó ní kó bá kó tó jọba àfìdí ọkọ̀ ọdún mọ́gẹ̀gẹ̀ òyìnbó onídìí ti máa ń ròyìn àjò ó dé. àti ṣe ìjọba ọ̀yọ́ ìṣèlú kí ara ẹni àti ṣe ìjọba ṣùgbọ́n láti tóbi orí ọmọ àti ìyá òkúta lẹ́kì lágbà ìtura. Kábíyèsí láàyè wọ́n ráyè wọ gbàgede ìjókòó ẹkún aláàyè. Olórí Àbíbátù Ọmọ́tọ́lá Ládọjà Olórí Bùkọ́lá Ládọjà tí àdìpínlẹ̀ orúkọ mẹ́tẹ̀ẹ̀dá ń jẹ́ ayaba Ọládọjà wọ́n ti wá bí o èmi tí wọ́n bá jókòó sí akínyín dáadáa o ẹ̀yin ìyá wa akínyín o akínyín o. Gbogbo bàbá lọ́jà àtọ́bẹ̀ ká máa rántí ìyá lọ́jà.